Ẹ kú kàlẹ̀ gbogbo èèyàn ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Àgbẹ̀ rokoroko bágbẹ̀ bá rokoroko ọkọ́ náà là á fi sìnkú rẹ̀. Gbogbo ẹni ló kubi tó ẹ̀ gbé dé ọ̀kànà tẹ́ gbé gbà. Yóò kú bá já tí kí tòun ògbóró ni. Yóò wọlẹ̀ láàyè bíṣu tí wọlẹ̀ láàyè. Yóò sùn kò ní jí mọ́ láéláé, àmín. Mo fẹ́ kọ́ wa ní ẹ̀kọ́ kan. Ìfiṣẹ́ yìí lẹ̀ torí kẹ́ ẹ lè máa yìn mí. Ìsì fi sílẹ̀ torí kẹ́ ẹ lè máa patronize mi. Ṣùgbọ́n ká má bàa máa waste owó wa dànù mọ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti jì sọ́fìn látàrí pé wọ́n fojú rí náà dúkìá tọ́lọ́run fún wa. Gbogbo àwọn nǹkan tá à ń filẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lẹ́yìn tẹ́ wà ń lo èbó lè ṣe. Àtàwa tá wà ń gbèrè òkun àtẹnitẹ́ wà ń gbèrè ọ̀sà á dára fún wa o. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Tí ẹlòmíì bá ṣẹ̀ṣẹ̀ bímọ tán, ẹ̀jẹ̀ kì í dá. Wọ́n máa sáré sọ́tùn, wọ́n máa sáré sósì, àwọn ẹbí. Gbogbo àwọn iṣẹ́ yìí tí mo fi sílẹ̀ yìí, iṣẹ́ tá a ṣe sílé ni. Ó lè lógún ọdún. Torí ẹ̀ lẹ́fi rí tẹ́ bá ráwọn babaláwo tí ilé wọn ṣe dìgbọ̀ndìgbọ̀n. Babaláwo ò lè fojú rí ewé kan kó má jà torí ó mọ̀ pé ó wúlò. Yóò jó, yóò tọ́jú ẹ̀. Owó rélé yìí yóò mú, yóò lọ̀ torí ìjọ tí wọ́n bá gbé e dé. Àwọn ní bàbá ẹ gbà wá o, bí bàbá ṣe ń wọlé ni ó máa jáde. Èyí nìyí tẹ́ fi rí ilé wọn tí rí dìgbọ̀ndìgbọ̀n. Wọ́n yẹ ṣe wèrè. Àwọn bàbá wa ní ọgbọ́n àtinúdá púpọ̀. Ìwé làwa kàkàkà tíwé tó ń tún wa kà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló mọ òògùn jólóògùn gan lọ. Wọ́n bá lọ pharmacy. Do you have dermatology? Do you have astromycin? Dermatocin? Wọ́n máa ń fa àwọn èèbó kan tó dorí kọra wọn. Ṣé wọ́n jẹ́ doctor tó prescribe òògùn? Ìwé ebú tí wọ́n ti kà yẹn wọ́n kàn lọ gọ́gùn kan wọ́n máa lọ mátamọ́ ni. Wọn ò ní lọ sàn ẹni tí ó tọ́jú wọn gba ìtọ́jú tó péye. Bẹ́ẹ̀ náà ni òògùn abínibí wa yìí. Akẹ́kọ̀ọ́ rẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ tí ń pariwo òògùn lónìí. Bẹ́ẹ̀ lómi bá rí igi mi tó dúró. Wọn ò mọ igi ohun tí í ṣe. Bẹ́ẹ̀ pé gbéwé wọn rà lọ́jà ni. Ẹ má jẹ́ adára wa, ẹ má jẹ́ alọ́wọ́ ná. Ẹ yẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Ẹ lọ tọ́jú ọ̀gẹ̀dẹ̀ dúdú. Ọ̀gẹ̀dẹ̀ abójẹ. Banana ni òun pé plantain o. Ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì dúdú. Ẹ tọ́jú ẹ̀ kó pọ̀. Ẹ kó ságbádá. Ewé ẹ̀mú àgbò ẹja kọ́pọ̀. Tútù rẹ̀ ni o, ẹja kọ́pọ̀. Ẹ kó dà ságbádá. Ìgbín tó gbónu láńlá márùn-ún. Ẹ kó ságbádá. Odidi àtàrí kan. Ẹ fi sí. Pẹ̀lú ewé amúnútutù. Ewé amúnútutù ẹja lọ́pọ̀lọpọ̀ ẹ kó lé ẹ wá jó. Tí a bá ti jó tán, ẹ rọ́ síbi kan tọ́jú ẹ̀ pamọ́. Pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń gbẹ̀bí ẹ ṣe kalẹ̀. Èèyàn wá bímọ ń pariwo yé ẹ̀jẹ̀ yìí ọ̀dá o, ẹ̀jẹ̀ yìí ọ̀yá ẹ bá fọ́ ẹ̀kọ́ tútù ẹ jẹ́ kó mú. Fẹ́mú ẹ̀jẹ̀ yẹn ọ̀sẹ̀nu. Tàbí tí a bá ṣẹ̀ bímọ tán tínú ìgarọ tínú yọ lẹ́nu. Ẹ bù díẹ̀ sọ́sàn wẹ́wẹ́ fún. Ẹni kọ́ máa mú kọ́ gbóná. Ìgarọ yẹn lọ. Ìgarọ là wá pè. Àwọn ẹlòmíràn máa pè é ní ọ̀nà ọmọ. Ìmọ̀ bẹ́yìn sí pé o. Ọ̀nà ọmọ yẹn yóò máa mú inú ọmọ àrùn. Ẹni kọ́ máa lò ó. Fẹ́mú ní ọ̀sẹ̀ nu. Kò dẹ̀ ní bleed. Tayọ bó ṣe yẹ. Nọ́mà ẹ̀jẹ̀ tó yẹ kó wá ní ọ̀wà. Tọ́ kò jù bẹ́ẹ̀ lọ. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre lẹ́ẹ̀kan sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà.
nọ́mbà yìí ẹ mọ́dọ̀ +2348032983298 +2348032983298 gbà kan sí +2348133155111 +2348133155111 ìyẹn dúró bẹ́ẹ̀. Nọ́mbà méjèèjì tí mo pè yìí WhatsApp mi ni. Tẹ́ bá ti pè dàrẹ́tì tí ọ̀lọ́mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni. Jẹ́ fún nọ́mbà orílẹ̀‐èdè Benin +22954651928 +22954651928. Ẹ̀yin tí a ń béèrè fún ọṣẹ Àtúndé, ọṣẹ ìyọnu tó dáa, ó wà nílẹ̀ lórílẹ̀‐èdè Benin o, ó wà nílẹ̀. Èmi ò pé o torí ara rẹ rà, ṣùgbọ́n torí àwọn ọmọ rẹ rà kó gbé kalẹ̀. Ẹ lè rà kẹ́ fọ́sẹ́kún. Bẹ́ẹ̀ ni, tó bá ra ẹyọ kan fẹ́ mi ni tí ṣe 20,000 CFA. Ṣùgbọ́n tó bá jẹ́ pé méjì ló rà, o lè ra kan níbi Àtúndé, o lè ra kan níbi ẹ̀yọ́nú. Tó bá ṣáà jẹ́ méjì bá ní 30 mi ni tí ṣe 30,000 CFA. Bẹ́ẹ̀ náà ni ó wà l'Abidjan. Ìwọ tó bá fẹ́, màá sọ bí tí wàá lọ gbà ní Sódèsì Makassi Àbọ̀bọ̀. Sódèsì Makassi Àbọ̀bọ̀, ibẹ̀ ni wàá ti lọ gbà. Bó ṣe jẹ́ nìyẹn, ó ti wà ńbẹ̀. Bó ṣe jẹ́ nìyẹn, á dára fún wa. Mi ì fẹ́ gbọ́ pé ẹ bá mi fi mẹ́ta lẹ̀, ìwọ tó bá sanwó ni wọ́n bọ̀ fi lẹ̀ o. Wọ́n sì kọ ọkọ rẹ̀ wọ́n lẹ̀ sórí ẹ̀. Àmọ́ ìwọ tó bá sanwó, ẹ bá mi fi mẹ́ta lẹ̀, bá mi fi méjì lẹ̀, kò sí ohun tó jọ o. Tó bá wá sanwó, iye tó bá ní wọ́n fi lẹ̀, ó bá. Bó ṣe jẹ́ nìyẹn, á dára fún wa. Dégà kan lọ́dọ̀ mi o, ẹ̀yin tẹ́ fẹ́. Lẹ́yìn ọjà Dégà kan, ibẹ̀ ni ọ̀dọ̀ mi ní orílẹ̀-èdè Benin. Ìwọ tẹ́ fẹ́ lọ ra níbẹ̀, mo ti júwe fún ẹ nìyẹn. Bó ṣe jẹ́ nù. Níbi Túndé Motors, ẹ̀yìn ọjà bí wọ́n ń ta àǹchẹ̀kẹ́, ibẹ̀ ni ọ̀dọ̀ mi. So màá pè yẹn tí ó wà tà fún ọ. Bó ṣe jẹ́ nìyẹn. Yọ̀yẹ̀ wá o, kò ní yẹ̀ ẹ́ lẹ́. Má pè mí o. Tó bá fẹ́ bẹ̀ mí ní iṣẹ́, torí ẹ pè mí. Àbí o fẹ́ béèrè nípa ìrìn àjò ayé rẹ, pè mí. Iṣẹ́ kan tẹ́ fi sílẹ̀, mo fẹ́ pè ní dán lóhùn. Tó bá fẹ́ join private group, pè mí. Ń sọ ètò ọ̀sán tó bá ti sanwó, tó send receipt sí mi. Màá add ẹ síbẹ̀. Kò sáyé líǹkì, èmi ní add ẹ. Àwọn tó láǹfààní àti pè mí, ìwọ tó bá wà ní private, o lè béèrè béèrè tó tẹ́ ọ lọ́rùn. Àìgbọ́. Àmọ́ ìbéèrè tó lè béèrè wà o. Má béèrè ògùn owó o. Má béèrè òka. Má béèrè ògùn bọ́n. Má béèrè àfọ̀ṣẹ. Ohun tí a fi ba tèèyàn jẹ́ àṣàsí. Kò sáyé gbogbo yẹn o. Àmọ́ nǹkan táyé ẹni fi lọ ní gbẹdẹmukẹ́. Oréwé kan ọjà wa ni kò yí ọ, á ṣàlàyé ẹ̀ fún ọ. Ọlála kan kò yí ọ, á ṣàlàyé ẹ̀ fún ọ àtọ̀nà àbáyọ. Ṣùgbọ́n tí oṣù yẹn bá ti due, á remove ẹ tàbí kó san, kó renew rẹ̀. Bó ṣe jẹ́ nù. Ìwọ tó bá ti lágbára rẹ̀, ìwọ àti kọ́mẹ́ǹtì ẹ, ìyá jẹ́ ọmọ lápò rẹ o, ìní dán lóhùn o. Ṣùgbọ́n àyè wà láti join public o. Tó bá join public o lè béèrè béèrè kan, ó jẹ́ mẹ́mbà ni. Ṣùgbọ́n ó ní ó máa gain díẹ̀díẹ̀. Ó sáyé béèrè o. Yọ̀yẹ̀ wá o, kò ní yẹ̀ ẹ́ lẹ́ o. Ire o, ire kàbìtì.